Ẹ kú dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi lélóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, àwa dúpẹ́ lọ́wọ́ yín fún àánú àtọ́júrere náà láti àrígbà wọn tí ẹ fi dá wa sí tí a tún rí ọjọ́ àìkú èyí tó kẹ́yìn nínú oṣù ìkíní. Ògo ni forúkọ mímọ́ yín fún àǹfààní àti oore ọ̀fẹ́ ńlá bàtàbàtà tí kò ṣe fowó rà yìí. Olúwa gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lé ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kìíní. Àkòrí tí a ó gbéyàwó lé ní sọ pé síso èso tòótọ́. Síso èso tòótọ́, a mú àkọ́sórí nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá. A mú bíbélì kíkà nínú ìwé Mátíù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ogún. Bíbélì fún ọdún kan, ìwé Ẹ́kísódù orí ìkọkànléníọgbọ̀n títí dé orí ìkẹrìnléníọgbọ̀n. Orin ìkẹrin, a ó ṣiṣẹ́, ọmọ Ọlọ́run ni wá. Àkọ́sórí, ìwé Kọ́ríńtì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi, tí a sì fi òórùn dídùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Bíbélì kíkà Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ogún. Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ogún. Jésù sì wá, ó sì sọ fún wọn wípé gbogbo agbára lọ́run àti ní ayé ni a ti fi fún mi. Nítorí náà ẹ lọ kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ máa baptísì wọn ní orúkọ Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́, kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa láṣẹ fún yín. Ẹ kíyèsí, èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé, àmín. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Nígbà tí Ọlọ́run bá sọ pé kí o jẹ́ ẹni tó ń so èso, kò túmọ̀ sí pé kí o ní àṣeyọrí nínú ohun tó wà nínú ayé àti kí o ní ọmọ nìkan. Ó túmọ̀ sí pé kí o máa jèrè ọkàn. Nínú ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìndínlógún, Jésù wípé kì í ṣe ẹ̀yin ni ó yàn mí o, ṣùgbọ́n èmi ni mo yàn yín, mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ, kí ẹ sì so èso, àti kí èso yín kí ó lè dúró, kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ Bàbá mi ní orúkọ mi kí ó lè fi fún yín. Gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Jésù Kristi, síso èso ó ṣe pàtàkì, àti dídarí àwọn ènìyàn sọ́dọ̀ Kristi, àti rírí dájú pé wọ́n dàgbà wọ́n sì dúró ṣinṣin nínú ìgbàgbọ́. Ọ̀kọ̀ọ̀kan tí ó bá jèrè sọ́dọ̀ Jésù, ó jẹ́ èso tí ń mú ayọ̀ ayérayé wá fún Ọlọ́run àti fún ìwọ pàápàá pẹ̀lú. Ìwé mímọ́ sọ nínú Lúùkù orí ìkàndógún ẹsẹ̀ ìkeje pé ayọ̀ ńlá wà ní ọ̀run nígbà tí a bá gba ọkàn kan là kúrò nínú ìparun ayérayé tí ó sì mú wọnú ìjọba Ọlọ́run alágbára. Ọlọ́run fẹ́ kí a máa pọ̀ sí nínú ẹ̀mí. Ìdí nìyí tí àwọn amòye Bíbélì máa ń tọ́ka sí Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ogún gẹ́gẹ́ bí àṣẹ ńlá. Jésù ń pàṣẹ fún wa láti lọ sí gbogbo ayé, kí a sì máa sọ orílẹ̀-èdè gbogbo di ọmọ ẹ̀yìn rẹ̀. Láti dá ọmọ ẹ̀yìn sílẹ̀ túmọ̀ sí kíkọ́ àwọn mìíràn láti máa tẹ̀lé Kristi gẹ́gẹ́ bí ìwọ náà ṣe ń tẹ̀lé. Èyí ni láti ṣe pẹ̀lú ìyìn rere fún àwọn tí kò ì tí ì gbàgbọ́, àti pẹ̀lú ìtọ́sọ́nà àwọn Kìrìsìtẹ́nì mìíràn, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run láti ràn wọ́n lọ́wọ́ nínú ìrìn àjò wọn pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ń fẹ́ kí ìwọ máa dá àwọn ọmọ ẹ̀yìn sílẹ̀. Ó fẹ́ kí ìwọ máa gbé irú ayé rẹ̀, kí o sì máa gbé ayé rẹ̀ dìde ní inú ayé. Àpọ́stélì Pọ́ọ̀lù ó lóye ìlànà yìí o. Ó kọ sí Tímótíù nínú ìwé Tímótíù kejì orí ìkejì. Ó sọ pé àwọn ohun tí ìwọ ti gbọ́ látọ̀dọ̀ mi níwájú ẹlẹ́rìí púpọ̀, àwọn náà ní kí ìwọ kí o fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́, àwọn tí yóò lè máa kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú. Ó sọ fún Tímótíù
láti fi ohun tí ó ti kọ́ kí ó fi kọ́ àwọn olóòótọ́ tí ó máa kọ́ àwọn mìíràn ní àkókò tó bá yẹ. Èyí ni ìṣèso ìlọ́po tí Ọlọ́run fẹ́. Èso tó gbòòrò ju ara rẹ lọ, tó máa á mú ọ tẹ̀síwájú sí àti ìrántí ń bọ̀ wá pàápàá. Olùfẹ́, Bíbélì sọ pé ẹni tó bá gba ọkàn kan là ó jẹ́ ọlọ́gbọ́n. Ìwé Òwe orí 11:30. Ṣé ìwọ ń so èso ẹ̀mí bí? Ṣé ìwọ ń darí àwọn mìíràn sí ọ̀dọ̀ Kristi bí? Ṣé ò ń kọ́ni tí o sì ń ṣe ìtọ́nisọ́nà fún àwọn tí ó wà nínú ìgbàgbọ́? Bí o bá ti ń ṣe èyí, bí o kò bá tí ì máa ṣe pàápàá, àsìkò náà ó ti tó láti bẹ̀rẹ̀ sí ní máa ṣe. Bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó yí ọ ká o, ìdílé rẹ, ọ̀rẹ́ rẹ, àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ àti àwọn aládùúgbò rẹ. Pín ìfẹ́ Ọlọ́run pẹ̀lú wọn kí o sì pè wọ́n wá láti ní ìrírí ìbùkún tí ìwọ ń gbádùn nínú Kristi. Ní ìgbà tí ìwọ bá ṣe gbogbo èyí, ìwọ yóò ní ìdánilójú pé ò ń so èso gidigidi. Ọlọ́run náà yóò sì jẹ́ kí ìwọ náà máa tàn bí àwọn ìràwọ̀ títí ayérayé. Ìwé Dáníẹ́lì orí 12:3. Ọ̀rọ̀ àyẹ̀wò: ṣé o jẹ́ ẹni tó ń so èso gidigidi bí Ọlọ́run ti fẹ́ bí? Ẹ jẹ́ á sọ pé bàbá mi, fún mi ní agbára àti oore ọ̀fẹ́ láti máa so èso gidigidi gẹ́gẹ́ bí ìwọ ti fẹ́. Ẹ ràn mí lọ́wọ́ láti máa so èso kí n lè mú àwọn aláìgbàgbọ́, kí n lè pè wọ́n wá sí ìrònúpìwàdà sí ìjọba Ọlọ́run. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́ rẹ̀ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ́ alábàápín nínú ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.